وبجاء رسول الله والسادات الأولياء ندرى يا نعم المولى. أجيكي الله أكبر. الله أكبر. يا شون 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 أقولين أقول رافع أقول كدارا أقول جارين كده. أتوقع الله أكبر. أجيكوا باي. ẹjá tún wíbẹ̀ lẹ́ẹ̀kan sí ìgbésẹ̀ mẹ́ wájú yìí. Àwọn àlùfáà wa àgbà tí wọ́n ń bẹ níwájú yìí. Orúkọ tèmi a máa jẹ́ Abdulwasi Salman Atayese ọmọ bàbá Lágége. Orúkọ àwọn àlùfáà wa àgbà gẹ́gẹ́ bá a ti mọ̀ wọ́n látànádò ní dọ̀la òun náà ni àwọn àlùfáà wa àgbà Fadilatuhu Sheikh Abdulwasi Salman Atayese Jakmal Asadul Waizin ọmọ bàbá Lágége. Ibi tí a wà yìí, a wà nínú ilé ìpìlẹ̀. A wà nínú ilé ìpìlẹ̀. Ìyá yìí gan ni wọ́n ń pè l'authority. Ìyá yìí gan ni wọ́n ń pè ní authority. Fake authority lèyí tó ń wíhun. Fake authority lèyí tó ń gbọ́ òun. Àbá wa yá Latif, àbá yìí kún mẹ́rin. Ìyá jókòó báyìí. Àdúrà tá a ṣe yìí, àdúrà tọ́lọ́run ti gbà ni. Àbúrò tá a ṣàdúrà nìkan lọ àwọn ẹni Ọlọ́run wọlé, àbáwa Al-Asadi, àbáwa Yá Latif, àwọn náà tó wọlé. Àwọn sálẹ̀ kòtò náà tó rèé, ẹ mọ̀ wá dáadáa sí i. Inú ilé agbára aláwa yìí. Inú ilé agbára aláwa yìí. Agbára Al-Qur'an. Agbára Al-Qur'an. Ibi tí Al-Qur'an sọ̀kalẹ̀ sí. Ibi tí Al-Qur'an sọ̀kalẹ̀ sí. Ibi táwọn ẹni Ọlọ́run sùn. Ibi àwọn ẹni Ọlọ́run sùn. Ibi tí ẹ̀jẹ̀ rẹ̀, ilẹ̀ rẹ̀, turbatun tayyiba. Ibi tí yẹ̀pẹ̀ lẹ́bẹ̀ tó já sí pé àtẹ̀jẹ̀ ẹbẹ̀ náà ẹ̀jẹ̀ tó mọ́ ni yẹ̀pẹ̀ tó mọ́ ni. Iná aláwa yìí. Iná aláwa yìí. Lọ́dọ̀ àwọn ìyá wa àgbà almarhuma. Lọ́dọ̀ àwọn ìyá wa àgbà ẹni kẹ́ni ẹni àforíjì ni. Àfà. Àlfà. Àgbà àfà. Àgbà àfà. Nínú àwọn àfà Ìlọrin. Nínú àwọn àfà Ìlọrin. Ìyá wa àgbà, ìyá wa Rùkọ́yà bá ti molúwa sí. Ìyá wa ajá wa Rùkọ́yà bá ti molúwa sí. Kìí ṣe pé a pé ìyá wa kan kú kọ́. Kìí ṣe pákà pé ìyá wa kan kú kọ́. Ọ̀kan náà àwọn àfà wa àgbà ló kú. Ọ̀kan náà àwọn àfà àgbà ń lù Ìlọrin ló kú o. Ọ̀kan náà àfà àgbà nílọrin. Ọ̀kan náà àfà àgbà ńlọrin. Ọ̀kan náà ṣe àfà Alímì. Ọ̀kan náà ṣe àfà Alímì. Nílọrin. Nílọrin. Ọ̀kan náà tó bùn wa tí ó bùn lúmi nírú ẹ̀. Ọ̀kan náà tó bùn wa tí ó bùn lúmi nírú ẹ̀. Kò bùn lúmi nírú ẹ̀. Kò bùn lúmi nírú ẹ̀. Ní ìyá wa bá ti molúwa sí. Ní ìyá wa ajá wa Rùkọ́yà bá ti molúwa sí. Tí gbogbo àwọn ẹni Ọlọ́run níjẹta nítàná tí gbogbo wọn dá àlùbáríkà ṣẹ̀tọ́ Ọlọ́run wọn dájọ́ wọn wá pọ̀ sí wọn lára. Gbogbo àwọn ẹni Ọlọ́run níjẹta níjẹrin àti tàná wọn wá dá àlùbáríkà ìjẹni Ọlọ́run wọn sì dá àjọ sí wọn lára. Bẹ́ẹ̀ bá ń wo súra wọn tẹ́ ẹ bá ń wò wọn. Bẹ́ẹ̀ bá ń wo súra wọn lójú ayé wọn. Ẹ máa rí wípé ìyá yìí ṣe èèyàn bíi tiwa. Ẹ máa rí pé ìyá yìí ṣe èèyàn bíi tiwa. Wọ́n kì í ṣe Yá Latif. lásán ìtumọ̀ ẹ̀. Èèyàn bíi tiwa kọ́. Èèyàn bíi tiwa yìí kọ́. Inú àwọn khawasun nas. Nínú àwọn ẹ̀sà èèyàn. Àwọn tọ́lọ́run special dá inú ẹ̀ ni wọ́n wà. Àwọn tọ́lúwa mísà dá iná ni wọ́n wà. Ó ti sọ fún wa nínú àyà pé wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. Rabbuka yakhluqu Ma yasha'u wa yakhtar. Al-Asadi sókè mọ́ yà yìí. Subhanallah wa ta'ala. Ìjọ Ọlọ́run fẹ́ sọ ọ̀rọ̀ yìí. Ìjọ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ yìí. Kò dákọ̀ Allahu. Kò dárúkọ Allahu. Rabbuka. Rabbuka ọba rẹ ló wí. Ọba rẹ. Ọlọ́ba rẹ ìwọ náà ti mọ̀ pọ́ bá tiẹ̀ tí wọ́n gbà fóun náà ni Allahu. Bẹ́ẹ̀ni, yakhluqu ma yasha. Yakhluqu ma yasha. Ẹ̀ńtọ́ bá wù mí ní ìdálé èèyàn tẹ́nìkan ò lè yẹ̀ mí lọ́wọ́ wò. Ìtọ́wù mi ní ìdálé ẹ̀dá tẹ́nìkan ò lè yẹ̀ mí lọ́wọ́ wò. Mo lè dá ẹlòmíì ní apàyàn. Mo lè dá ẹlòmíì lápàyàn. Mo lè dá ẹlòmíì lólè. Mo lè dá ẹlòmíì lólè. Mo lè dá ẹlòmíì lálábùrú èèyàn. Mo lè dá ẹlòmíì ní ayé èèyàn. Mo lè dá ẹlòmíì lẹ́ni tí ó máa bàlú jẹ́ tí ó bàyé jẹ́. Mo lè dá ẹlòmíì lẹ́ni tí ó máa bàlú bàyé jẹ́. Ara ìtumọ̀ yakhluqu ma yasha o. Ìtumọ̀ yakhluqu ma yasha o. Ẹ kàn farabalẹ̀, ẹ kàn dá yín lẹ̀ sáyé ẹ kàn máa hara yín lè mà. Ẹ kàn dá wọn lẹ̀ sáyé
àmọ́ wáyà qatar nínú bẹ́ẹ̀ ti pọ̀ tóun àwọn kan bẹ tí máa yọ láàrin yín tó jẹ́ pé èmi Ọlọ́run mo fẹ́ lò wọ́n ọ̀rí wí má ní àfáà yìí. àwọn kan bẹ nínú bí mo ti sàyín lẹ́sà ní nínú ẹ̀dá àwọn kan wá ń bẹ tí tún máa dá iyọ ní àdásà lẹ́sà tó já sí pé èmi Ọlọ́run ọba ni mo fẹ́ lò wọ́n. èmi mo ní di wọn èmi gangan mo fẹ́ lò wọ́n fúnra mi. mo ní di wọn èmi gangan mo fẹ́ lò wọ́n fúnra mi. sẹ́mi yìí pé bẹ́ẹ̀ bá bíúdì nǹkan tọ́pọ̀ ọba kọ́lé tọ́pọ̀ alẹ́lẹ́ yìí gan èmi gan mo fẹ́ gbé yàrá. eléyìí gan yàrá yìí gan èmi ní gbé. ẹ bá fi yàrá yìí lẹ̀ èmi gan mo fẹ́ lò yàrá yìí. ntẹ̀yìn bá fẹ́ lò fúnra rẹ̀ yóò special nǹkan yẹn á gbé àwọn ìtírìọ̀ tó dáa ní ó parí síbi yìí hùn inú àwọn tí Ọlọ́run fẹ́ lò fúnra rẹ̀ nínú ẹ̀ nìyàwó yìí. nínú àwọn tọ́lọ́run fẹ́ lò fúnra ẹ̀ èyí tó fi ìtírìọ̀ tó gbádùn èyí tẹ̀ ẹ̀ẹ̀kan lè rí àwọn ìtírìọ̀ rẹ̀ lérí àtẹ iná ní ìyá wa tí wọ́n sì lé tọ́lọ́run lọ. ibi tá a ti mọ̀ bẹ́ẹ̀. ìtẹ́bí mọ̀ bẹ́ẹ̀. tá a fi dáyé tá a bá yà wá yìí lẹ́nu iṣẹ́ tá a fi wá dàgbà táwa náà tún bímọ táwọn ọmọ wa tún bá wọn lẹ́nu iṣẹ́ títí di ìgbà tí ìyá wa fi sọ̀kalẹ̀ yìí ọ̀sẹ̀ ni wọ́n fẹjọ́ wọn sùn lẹ̀ yìí. kò sẹ́ni ó fẹjọ́ ìyá wa yìí sùn lẹ̀ rí títí abẹ́gbọ́n ló sùn ní. láti gba wọn ti lọ ayé bọ̀ láti bí àwọn àgbàlagbà lé wọn lọ́wọ́ wọn dàgbà wọn náà tún bí àwa náà tún dàgbà tún mọ̀ wọn. ẹnìkan wá fẹjọ́ wọn sùn lẹ̀ yìí. ẹnìkan ò fẹjọ́ wọn sùn láì darí. wọn ò fi sùn lé àfáà límì. wọn ò fi sùn lé àfáà límì. wọn ò fi sùn lé gbogbo àwọn ẹni Ọlọ́run. wọn ò fi sùn lé ọkọ wa. wọn ò fi sùn lé ọkọ wọn ò fi sùn lé bàbá. wọn ò fi sùn ní gbogbo àdúgbò. ìyá náà balance ayé. ìyá náà balance ayé. wọ́n wá lo ayé. wọ́n wá lo ayé náà. bí èèyàn ò ti fẹjọ́ wọn sùn bẹ́ẹ̀ lọ́lọ́run náà fẹjọ́ wọn sùn. bí èèyàn ò ti fẹjọ́ wọn sùn bẹ́ẹ̀ lolúwa mi náà fi sùn. irú wọn yìí. bí wọ́n ti lọ yìí. nílùú yìí. tí wọ́n jáde kúrò mẹ́yìí. kò lè sírú wọn mọ́. ẹja gbàgbé ẹ̀. àwọn atọ́lọ́run máa fún ìlú kọ̀ọ̀kan lẹ́sà tó yẹ pé ẹyọ ọ̀kan rẹ̀ náà ló fẹ́ fún wa kò ní fún wọn rú ẹ̀ náà ni ìyá wa tí wọ́n wá sí. àwọn atọ́lọ́run máa fún ìlú kọ̀ọ̀kan lẹ́sà pé ẹyọ ọ̀kan tá a bá ti fún yìí náà ni bówù yẹn pa bówù yẹn ẹjọ́ máa bẹ láyé nítorí bẹ́ẹ̀ fi mú kúrò láyé àlè ìlú wọn mọ́. náà ni ìyá wa yìí. abàmì èèyàn ni wọ́n. wọ́n sì bí àwọn abàmì ọmọ kalẹ̀. ikú wọn jẹ́ bànújẹ́ fún kó wá. pẹ̀lú bí ọjọ́ orí wọn ṣe bó ṣe wà lókè. pẹ̀lú bọ́jọ́ orí wọn ti ga ni. ìwúlò wọn fún ayé. òun nípa gbogbo ẹni ó sunkún nípa lẹ́kùn. òun nípa gbogbo ẹni tí ń sunkún yà yín lẹ́kùn. péjọ láàtò tún rí tara tó fẹ́ fi replace irú ààyè ìyá wa yìí. ìjọ la tó fẹ́ rí bá a ti mọ olúwa sí mọ́ nínú ayé. òun ni tí àwa kí àwa ọmọ. iná ní tá a wá torí ẹ̀ kí àwọn ọmọ. pé ẹ ṣe pẹ̀lẹ́ púpọ̀. góòdì tí Ọlọ́run gbà lọ́wọ́ yín yìí. góòdì tó yẹ kéèyàn ó kí yín ni. dáadáa ni. Ọlọ́run kó bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ọlọ́run ó sì bá wa kí yín. ọlá àwọn ẹni Ọlọ́run. ìyá wa náà. ìyá àlùbáríkà ni wọn. lẹ́kọ̀ọ́pẹ́ làwa wà ń jákèmálì. à ń ṣe àṣkárù lọ́wọ́. bá a ti rí ìyá wa ìyá Sákírù. ìyá àfa Sákírù nù ṣé bọ́ sí mú màmá. ìyá wa ní ọmọdá. ọmọ àgbàlagbà. ilé àfọ ọlọ́kà. àwọn mọ̀mú ọlọ́kà nù. wọ́n ti wá yọ sí wa. mo ní olóde ewu ẹ̀yìn báyìí wọ́n rà àwọn ìyá wa ni. pẹ̀lú gbogbo àwọn ẹ̀ńtọ́rẹ́jì wọn. wọ́n là wá múlẹ̀ lọ́jọ́ náà. wọ́n wá ní àgbàtàrà àwọn ti yá yìí àwọn fẹ́ wá kí iye ti àfáà yìí ti mọ́mọ́ mi. ẹ ṣeun. wọ́n ló rẹ̀ wọ́n nígbà náà. kí wọ́n tàlájà alárùn. Allahu akbar. wọ́n láwọn fẹ́ wá kí mi ti àlùfáà mi Sheikh Hamza. wọ́n ní àwọn fẹ́ dọ́dọ̀ táyé ṣe. wọ́n ní ṣe àṣàlátù lọ́wọ́ wọ́n nígbà àwọn lọ́dọ̀ àtàdé lọ́wọ́ làwọn ò rí onílẹ̀dẹ̀gbàdẹ̀ lè ká amálẹ́dẹ̀. ok. Allahu ni wọ́n bá fi já sọ́dọ̀ wa. Ní jákèmálì. gbogbo wa wọ́n ṣe àdúrà fún wa ń jọ náà káì. tààràtààrà kọ́dà èèyàn lè mọ̀ pé ọ̀rẹ́ wọn. wọ́n ṣàdúà. wọ́n tún dá síkìrì. ẹni. bẹ́ẹ̀ni wọ́n là àjọ débẹ̀. sẹ́ni ńgbà tí wẹ̀yìn tí mo rí wọn wọ́n sáré dìde àfa. bẹ́ẹ̀ni
Wàláì. Wọ́n wá wàláì wọ́n wá ṣàdúà wọ́n ṣe síkìrì. Ìyá bá tún wá ń bọ̀ ya ìyá bá tún wá dìde. Wọ́n tún wá jó. Èmi kéde fídíò ọ̀dà kí n bẹ lọ́wọ́ èmi náà bá abájọ. Àṣé wọn á tún fi yín náà dágbére fún wa náà ni. Àṣé wọn tó wá fi yín dágbére náà ni. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní mo wá kí àwọn bẹ́ẹ̀ ni. Wọ́n wà ní hálà tí wọ́n wà wọ́n sì tún rántí pé àwọn jẹ gbèsè káwọn tún wá kí ọmọ àwọn. Ọba kù yín náà. Ọlọ́run mú ẹ̀mí wọn pàdé ẹ̀mí àwọn ẹni rẹ̀. Wọ́n pàdé ẹ̀mí àfáǹdá. Wọ́n pàdé ẹ̀mí àfáàgbà níbi ìmọ̀ọ́sà. Mú ẹ̀mí wọn pàdé bàbá wa Alhaji Àgbà. Mẹ́mi wọn pàdé bàbá wa Sheikh Adam. Mẹ́mi wọn pàdé bàbá wa Gbarigidoma. Mẹ́mi wọn pàdé àfáàgbà Lágbàjì. Mú ẹ̀mí wọn pàdé àfáàgbà ní Sóró. Mẹ́mi wọn pàdé gbogbo àwọn ẹni rẹ̀. Ọlọ́run mọ́sà bá wa bùkún kẹ́ wọn. Ọlọ́run kó bá wa bùkún kẹ́ wọn. Kọ́ mẹ́mi wọn pàdé bàbá ń kọ̀rọ̀. Àtàwọn ẹni rẹ̀ tí ìyá wa jà lùbáríkà wọn. Ẹ jẹ́ àpapọ̀. Káṣe kò lè hu Allahu mẹ́ta. Níwọ̀n bá wa tí Ọlọ́run ní ká concentrate sí táwí. Ẹ jẹ́ àpapọ̀ ṣe kò lè hu Allahu mẹ́ta. Ọlọ́run mọ́sà bá wa mú bá wọn nù sáré. Ọlá Muhammad Rasulullah. Ọlá sallallahu alayhi wa sallam. Bismillahir rahmanir rahim. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. Olóyin ò dúró lọ́kàn bẹ́ẹ̀. Ìyá wa àgbà. Ọmọ ẹni rí. Táwọn ẹni rí tọ́ tó sì gba títọ́. Tí ó bá àwọn tí wọ́n tọ́ lójú jẹ́. Ẹ̀gbọ́n bàbá níyàwó bá ti mú lúwa sí dáa. Bàbá ní wọ́n dáa wọ́n sì mọ́. Ìgbà mí ń bẹ tọ́lọ́run máa dára. Àwa yọ èso jáde lára arú wọn. Èso òun ni ó wá bá gbogbo ohun tí wọ́n ṣe jẹ́. Àmọ́ ìyàwó àgbà bá ti mú lúwa sí lẹ́yìn ìgbà tóun tí àná da lọ́dọ̀ Ọlọ́run tán. Ọlọ́run ní ń tọ́ da nílò jàlálù rẹ̀ mí fún ọ jàmálù nílò. Jàmálù Ọlọ́run ni pé tó bá fẹ́ lo jàlálù ẹ̀ ó lè ọmọ àfà tọ́jẹ́ ni Ọlọ́run tọ́jẹ́ ni eré yóò sì yọ̀yọ́ kú yọ̀lá rẹ̀. Ó fẹ́ bẹ́ẹ̀ ó ti máa lò lọ́nu. Àmọ́ ń lo jàmálù mi ẹni tí mo ti ṣe ọ yìí tí ó jáde lára rẹ̀ náà yóò ti ṣe òun náà nù ni. Yóò tó wá dùn mọ́. Òun náà ni àwọn ìyá wa tí wọ́n jókòó. Àwọn ìyá wa Al-Hidayah. Ìyá tiwa ni wọ́n. Ar-rasulu awla bil mu'minina min anfusihim wa aswajuhu ummahatuhum. Ìyàwó àwọn àfà. Ìyàwó àfà wa. Ìyá wa nù. Àwọn náà tó wá jẹ́ àfà wa. Láyọ̀tọ̀ tí wọ́n. Ó ti rí báwọn nísìn. Àwọn ìyá yìí wọ́n èé so obìnrin wọ́n wá obìnrin lé ẹ̀dá àmọ́ wọ́n èé so obìnrin nínú jẹ́yàn. Wọ́n wáyé ní dẹ́dá obìnrin àmọ́ wọn kì í so obìnrin nínú jẹ́yàn. Ìtọ́lọ̀ ń fún wa ńlẹ̀ yínú. Tọ́lọ̀ ń bọ̀ wá nù ní. Tí gbogbo ayé ń nága wò. Tí ó fún ìlú míì nírú ẹ̀. Ìyá tó jókòó yìí. Tí gbogbo àwọn àfà àwọn ẹni rẹ̀ ni wọ́n ń wí pé eléyìí ju ọkùnrin lọ. Tí wọ́n wá fijọ́ kan sọ orí jáde wípé ọmọ àgbàlagbà ni mí, authority ni mí. Ẹ̀rẹ́ yìí tẹ́ ń rí pé authority òun ti ya wèrè. Èyí
tóun ṣe bí authority bí authority kí. kódà kó jẹ́ pé àwọn ẹni rẹ̀ ni wọ́n bí Sàmá wà ládùn lòun. Ikúbi ni wọ́n bí wèrè ní è. ọjà ambassador rẹ̀ fáwọn tó bí òun. Kò jẹ́ aṣojú rẹ̀ fáwọn tó bí. àwọn tí wọ́n jẹ́ ambassador rẹ̀ aṣojú rẹ̀ àwọn rẹ̀ tí ìyá wa fi lọ lè bá Ọlọ́run ń dúpẹ́ tọ́lọ́run ṣe fún wọn ni lára ìyá wa yìí. Wọ́n dúpẹ́ t'Olúwa mi ṣe fún wọn lára ìyá wa Al-Hidayah ni. àbíńjọ́ ta àgbà tí wà ń lọrin yìí wọ́n fẹjọ́ ìyá wa sùn lọrin rí bí wọn ò ti fẹjọ́ ìyá wọn sùn wọn fẹjọ́ ọmọ náà sùn lọrin. Wọn ò ṣe fẹjọ́ ìyá sùn bẹ́ẹ̀ ni wọn ò fi tọ́ máa sùn. Ọlọ́run ò ti burú ìyá wọn ní ibòmí nínú ìlú. bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ náà ni òbòlúmi náà ni irú tiwọn náà. irú tiwọn náà. bí ìyá wa bá wá kú tá a bá ń sunkún tá a bá rírù ìyá wa Al-Hidayah kí láàbá yà ṣe alhamdulillah. Àwọn dúpẹ́ ni. ìyá wa sọ̀kalẹ̀ rẹ̀ kò tí ọmọ ṣáájú. Ìjọba ṣáájú. bọ́ bá jásí pé bí ìyá wa ti lọ yìí tó bá jásí wípé bá mi lọ́lọ́run bá ṣe kí láà sọ fọ́lọ́run jẹ̀mọ́ bó o láà ṣe kí láà fọ́lọ́run ṣe ó wù kọ́ dára bẹ́ẹ̀ náà nù nígbà tí ó wá dára bànújẹ́ fún wa bẹ́ẹ̀ pé ó tó dáa náà ni. akínyín púpọ̀ Àmàkíyín púpọ̀. ipò ẹ̀kú ẹ̀yìn ìyá wa Ẹ̀kú ẹ̀yìn ìyá wa. ọlọ́run ọmọ kí Ọlọ́run máa kí í sí. ọlá Muhammad Rasulullah Muhammad Rasulullah. lẹ́yìn ikú ìyá Lẹ́yìn ikú ìyá. gbogbo ń tó jẹ́ dùnú ni ó máa wọnú ilé wa báyìí Gbogbo tó jẹ́ dúdú ló máa wọlé wá báyìí. ọlọ́run ò ní bẹ́yìn wa jẹ́ fún wa Ọlọ́run níbẹ̀ ìwọ̀n jẹ́ fún wa. albarkola ya nabi Muhammadu Ọlá ya Nabi Muhammad. ọlá sallallahu alayhi wa sallam Sallallahu alaihi wasallam. ọlá sallallahu alayhi wa sallam Sallallahu alaihi wasallam. táàsì àlàwà ṣe Àwa bá wọn ọ̀yá bàbá wa gbọdọ̀ bù ìbánikẹ́dùn láwá ṣe. táàsì àlàwà ṣe Àwa bá wọn kẹ́dùn ni. àwa bá yín kẹ́dùn ni Àwa bá yín kẹ́dùn ni. ètò wa sì ń pè ní táàsì à Bí wọ́n ṣe pè ní ìbánikẹ́dùn. ìwà kí yín pé ẹ pẹ̀lẹ́ Ìwà kí ń pẹ́ pẹ̀lẹ́. ànábì fọwọ́ sí púpọ̀ Ànábì ìfọwọ́ sí púpọ̀. ọlọ́run ọmọ kí yín Ọlọ́run máa kí yín. ọlọ́run ó ṣe yín ọlọ́run ọ̀rẹ́ yín Ọlọ́run ó rẹ̀ yín. ọlọ́run ó dáwọ́ tẹ̀ yín Ọlọ́run ó dáwọ́ tẹ̀yìn. lọ́wọ́ àánú rẹ̀ Yóò wà nù rẹ̀. àti gbogbo àwọn tí wọ́n ń jẹ́ àbúrò lẹ́yìn Àti gbogbo àwọn àbúrò lẹ́yìn yín. àtàwọn tí wọ́n ń jẹ́ aṣíwájú Àtàwọn aṣáájú yín. ọlọ́run ò ní fa burú kankan sí yín ọlá àwọn ẹni ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ akí ẹ̀yin ẹgbẹ́ wákà tọlọ́hun tànábì Àti ẹ̀yin ẹgbẹ́ wákà tọlọ́hun tànábì. wákà tọlọ́hun tànábì Wákà tọlọ́hun tànábì. akí yín púpọ̀ Àkí yín púpọ̀ o. ní gbogbo Kwara State Ní gbogbo Kwara State. ipò ẹ̀kú ara fẹ́ra ku ẹni ó jẹ́ ọba wa tó lọ Ẹ̀kú arábẹ́ra ku ẹni ó jọba wa tó lọ. tí bàbá wa bá lọ níyàn Tí bàbá wọn bá lọ ríyàn lọ́dọ̀ wákà. wọ́n ni ọmọ já sáájú Wọ́n ní ọmọ ajá sáájú. ẹ bá ń wá agádà ẹ ṣàjòkó ẹ jòkó báyìí ẹ wá máa já sáájú Wọ́n máa já sáájú. kí wọ́n sì lo aṣáájú náà dáadáa Ìlú aṣáájú náà dáadáa. tí gbogbo kó wá sì ń ròyìn wọn pẹ̀lú dáadáa Gbogbo wa ní oróyìn wọn pẹ̀lú dáadáa. ọ̀rọ̀ Ọlọ́wà o. tọ̀ ẹ bọ́yà Nítorí pé bẹ́ẹ̀ bá rí òde lọ tálákà bá dé wọ́n pé wọ́n lọ báyìí. Tọ́wọ́ yìí ti lébàá bàbá sọ fún wọn wọ́n pé ọlọ́mọ mi bíbẹ̀ obìnrin ọmọ mi bíbẹ̀ ta. Allah Wọ́n lọ sí bẹ́ẹ̀ bá wá dọ̀hùn. Bẹ́ẹ̀ bá pa gbogbo owó náà lé wọn gbé lọ tó lọ gbé jù. tẹ́rí báyìí Kò sí bẹ́ẹ̀ lè gbà bọ̀ wọn níwò lójú. dhikirul fata umru udani Allahu akbar. dhikirul fata umru usani Ìta máa fi rántí ẹ má sunkún mọ́ ìyá. lẹ́yìn ìgbà tó bá kúrò láyé, òun náà lá máa fi kà á fún àwọn ìṣẹ̀lẹ̀ kejì. ẹnu ààyè tí ya wa bàbá àti molúwa sí ń dí fún àwọn ohun wákà ọkẹ ni tí ó dirú ẹ Ẹnu ààyè tí ara bá ní Olúwa sí dí báwọn ẹgbẹ́ wọn wákà, òpẹni tí ó dí bẹ́ẹ̀. àwọn àkànbẹ tí wọn bá kú wọn kú fún ẹgbẹ̀rún èèyàn Àwọn àgbẹ̀bẹ̀ bá bá kú ẹgbẹ̀rún èèyàn lẹ́kú fún. ẹlòmíì tó bá kú òun nìkan ló kú fún rẹ̀ Ẹlòmíràn tó bá kú ó kú fún rẹ̀. kódà ẹlòmíì ò kú fọmọ Kọ́dà ilé òde mọ̀ pé yà kú. alẹ́ ẹlòmíì ò kú fọmọ Ẹlòmíì ò kú fọ́mọ. ẹlòmíì ò kú fọ̀rẹ́ Ẹlòmíì ò kú fọ́rẹ̀. ẹlòmíì ò kú fàdúgbò Ẹlòmíì ò kú fádùúgbò. ẹlòmíì ò kú fùlù Ẹlòmíì ò kú fún lù. òun nìkan náà ló wáyé Òun nìkan náà ló wáyé. ìjọ ó sì kú òun náà ló kú fún rẹ̀ Jẹ́jẹ́ sì kú ó sì dákú náà ni. Àdáwálà àdálọ́. àmọ́ ìyàwó bá ti mólúwa sí Ìyá bá tí Olúwa sí. wọ́n kú fún gbogbo ẹgbẹ́ wákà Wọ́n kú gbogbo ẹgbẹ́ wákà ni. wọ́n kú fún àwọn olówó ìlú Wọ́n kú fún àwọn olówó ìlú. wọ́n kú fún àwọn àáfà ńláńlá Wọ́n nù kú fún àwọn àbá ńláńlá nù. wọ́n kú fún àwọn ọlọ́lá Wọ́n kú fún àwọn ọlọ́lá. wọ́n kú fún àwọn ọmọ Wọ́n kú fún àwọn ọmọ. Kódà wọ́n kú fún àwọn àfá. wọ́n làwọn kú fún àwọn àáfà ìyá ní bí ya wa táwọn tẹ́nìkan ọba róde lọ́nu àwọn Bẹ́ẹ̀ni kò bá lóde lọ́dún àwọn. tó di pé kí ni ọ̀wá jẹ Orí pé kí ló wá jẹ́. òde táwọn wá ní Òde tí bàbá
ìyá wa bá tí mo lúwa sí bá wá ní. tí wọ́n ní lọ́wọ́ Táwọn ní lọ́wọ́. wọn á wá gbé kan pé Wọ́n ní lágbájá. ìwọ ni lọ lè ṣe Ìwọ ni olè léyìí. tọ́ ọ bá débẹ̀ Bó bá débẹ̀. ọlọ́mọ ọmọ mi bímọ Mo sọ pé màmá mi bíbẹ̀ ta. ó bíbẹ̀ ta ni òjò ráyè wá Ta ni ò jẹ́ ráyè wá. tọ́ bá wá darí Wọ́n bá darí. gbogbo owó tó bá pa Gbogbo tó bá pa. ìyá ọ̀wá ní mú mẹ́ Yóò wá ní mú bẹ́ẹ̀. ọ̀wá ní wọ́n ló ní máa gbé lọ. Ṣé kí àyè máa gbé lọ? ala wasala Maulana ala wasala bàbá wa ọlọ́run ó jẹ́ àríyìn pẹ́ Àmín. bàbá wa gbà nísàlẹ̀ Kòtónú Àgbàdàlẹ̀ kòtò. ọlọ́run mọ́sà jẹ́ àríyìn pẹ́ Ọjà rí pẹ́ o. ọlọ́run wọlá ń tíya wa àfọ́ ọlọ́ka wí yìí Olúwa wọlé àti yàrá àbọ̀ olóka wí. ọlọ́run bá wa kẹ́yà wa Akẹ́yà wa. ọlá àwọn ẹni ọlọ́run Wọlé àwọn ẹni Ọlọ́run. ọlá pé ọlọ́run máa gba bí wákà àwọn sọ̀rọ̀ Wọlé àti Olúwa tí wọ́n ń gbàgbé wákà wá sọ̀rọ̀. áyà kan Áyà kan. wákà kan ni Wákà kan ni. wákà àwọn èyí ṣe ordinary wákà Wákà àwọn èèyàn kan ṣe wákà lásán. ẹ̀rí múdùnmúdùn mímọ̀ ń bẹ̀ Ẹ máa rí mímọ̀ ń bẹ̀. ìjọ máa fà Lọ́mọ àfà. ẹ bá ń bẹ̀ Ẹ máa bá ń bẹ̀. wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ọlọ́run Wọ́n sì máa sọ̀rọ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ Ọlọ́run ni. ẹwọ ọdún náà tọ́pẹ́ Ẹ̀wọ̀ ọdún náà tó pẹ́. ní mo kọ́ lójú wọn Ọkọ lójú wa. tá ń pé gba ilé àdúrà ní ẹjẹ́ àgbámú ìgbà ilé àdúrà ní ẹjẹ́ àgbámú kọjá lùbá kọjọ làyálí bílí láfilẹ̀ màná ní ẹjẹ́ àké bí kúrì sí ìhùlẹ̀ mà tó dájú làkàdíjà kúnlẹ̀ mà tó dára bí àjẹjà ilé ọmọ kùlà oṣù ẹ̀bẹ̀ Ọlọ́run ló kù gbogbo. Ọlọ́run ló kù gbogbo wa. níjọ́ tí wọ́n dá wákà náà Ìjọ tó dá wákà yìí. àwọn nǹkan èlé báyìí Ìkejì ilé báyìí o. wákà tá à ń wí Wákà tá a wí. n tó súnmọ́ 50 ọdún Ètò súnmọ́ 50 ọdún ni. àbí kọ́tà 50 ọdún bẹ́ẹ̀ Àbí kó tó 50 ọdún bẹ́ẹ̀. tí wọ́n ti dá wákà Tí wọ́n ti dá wákà. Ọlọ́run wá ní ó ní tí lọ n tó wú tá a ti fi hàn ọ́ kalẹ̀ yóò ṣẹlẹ̀ lójú ẹ̀ Ìta ní ọ̀kalẹ̀ tó torí ẹ̀kọ́ rin yóò ṣẹlẹ̀. ọwọ́ lè ń ṣe àbí ò lè jẹ̀mọ́ Ó lé àbí kò lé. Ó lé kankan. kò sí ẹni ọba fẹ́ rìfà sí nǹkan básìkò yìí ti rí yóò rìfà sí wákà ẹ̀yà wa bá a ti mọ olúwa sí. Mo bá fẹ́ sọ̀rọ̀ gbàtà wà ń bẹ̀ yìí àbí kò lo wákà ìyá wa bá ti mo lúwa sí. èyí ò túmọ̀ wípé Èyí ó túmọ̀ pé àwọn náà ṣe tíra kalẹ̀ àwọn náà ń ṣe tíra kalẹ̀ nípa àgbà. ọgbọ́ Ayakumullah. wàtàràkàtì báàdà wàfàtì àdìkìrán jẹmílan Wọ́n fi táwọn fi rántí wọn lẹ̀ láwọn. Dhikran jamilan. Táwọn fi sọ̀rọ̀ pa wọn lẹ́yìn ikú wọn. ẹ̀yin wákà Ẹ̀yọ́ wákà. Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn wọn bàjẹ́ Ọlọ́run ti jẹ́ ìyá wọn bàjẹ́. wàá ní fẹ́yìn wọn tú yín ká Oníbẹ̀ ìwọ̀n tí wọ́n ká. ọlá Muhammad Rasulullah Ọlá bàbá Rasulullah. ọlá àwọn ẹni Ọlọ́run Ọlá ẹni Ọlọ́run. akí àdúgbò wa yìí Àti àdúgbò wa yìí. akí gbogbo òlu Àti gbogbo ìlú. àtúnkí bàbá wa bá a lọ ní bẹ́ẹ̀ Àti bàbá ọba lọ́nà bẹ́ẹ̀. wípé wọ́n kú aráfẹ́ra kú ọ̀kan nínú èso tọ́lọ́run tó gbà lọ́wọ́ wọn Wọ́n kó ìyá tipátipá. akí bàbá wa ìmámù àgbà Àti bàbá àmọ́mọ́ àgbà. akí bàbá ìmámù Malé Àti bàbá àmọ́mọ́. akí bàbá ìmámù Gàmbàrí akí bàbá wa Jánásì akí bàbá Arábàná akí gbogbo àwọn àfáàfáàfá àgbà ńlọrin gbé wọn kú aráfẹ́ra kú yá wa ọlọ́mọsà bá wa kẹ́ wọn ọlá Muhammad Rasulullah ọlá sallallahu alaihi wasallam inna àtẹ́yìnà kan Suratul Fatiha kan àtàyà ẹyọ kan Ọlọ́run o má jẹ́ yín ìyá ọ bàjẹ́ o ọlá Muhammad Rasulullah ẹ jẹ́ àpapọ̀ ká ṣe dáadáa bẹ́ẹ̀ Rahim fasalli lirabbika wanhar inna shani'aka bismillahir rahmanir rahim Alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. التحيات لله التحيات لله والصلاة لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. والسلام عليكم ورحمة الله. bàbá ìmáàmù rẹ̀ jókòó ara wọ́n ń jẹ́ ọkọ̀ ìyá wa àtúbàsùkò yìí bẹ́lọ́n fáwọn náà ẹ̀mí gígùn àtàláfíà kó ṣe fún wa kó ṣe fún ìyá wa náà kó ṣe fún gbogbo kó wa náà ọlá àwọn ẹni Ọlọ́run àmì rẹ̀ ní mẹ́ta tó dáa Àmín. Àmín. Àmín ya Allah. ọlá dúnbẹ̀ ń Adúmbẹ̀ wo bá wọn.